máa kú jẹ́ mẹ́ta sá. kíkẹ́ àwọn pẹ̀lú bàbá mi. orúkọ ilé ẹ̀kọ́ yẹn. èmi ni Alhaji Musibau Alani ọmọ kékeré. káyọ̀ mọ̀ sí kọ́má. kọ́má. ó yẹ tún dárúkọ mi orúkọ pọ̀. ó pọ̀ rẹpẹtẹ. Kiniun Alhaji àbí àwọn bẹ́ẹ̀. ẹ̀kọ́ ìgbàgbé Kiniun Alhaji. mi ò sùn láti ìjẹta lá o. páíkó mo wà o. mo wà páíkó. mi ò sùn láti ìjẹta lá o. mo wà páíkó. jàre. àwọn ọdún yẹn tẹ́ bá rántí sí kí ló báwo ló máa ń fi lára yín àwọn ọdún náà dáa nígbà kan tí mi ní sùdọ́ mẹ́rìnlá àtòdè kọ́ bọ́sibí àti ìlú kọ́ bọ́sibí ẹ̀ka lè máa ń fi ìdí sí lásìkò yìí. ká dúpẹ́ mi ìgbà ara ilé là ń bú èèyàn ní kùsọ̀gbó lẹ́rù torí nígbà kan àwa náà máa ń lọ wòran ilé kiri ni a máa wòran àwọn barista a máa wòran àwọn bokos a máa wòran àwọn àgbẹ̀lá kan nígbà tó yá ọlọ́run tó gbèdé àwa náà tó bẹ̀rẹ̀ sí lọ ìjọ mẹ́rin má sùn lé ìjọ márùn-ún má sùn lé nígbà tó yá àwọn mìíràn tó wà ń ta sí adúpẹ́pẹ́ mi yìí wà a fi ṣe tọ́lọ̀ gbà fún wa a fi bímọ àníyàwó àkọlé a fi rọmọ lọ́lọ́yìn àwa náà lọ́lọ́yìn à ń lọ à ń bọ̀ alhamdulillah ọlọ́run ẹ ṣe bàbá. ẹ bá ní pé káwá ní kájà wá ṣe sọ́mùrì ẹ̀ ní méjì ní mẹ́wàá ní mélòó lẹ ṣe ní rẹ́kọ̀dù. ní rẹ́kọ̀dù tẹ ṣe ń gbà náà. at least mo ń ṣe 28 rẹ́kọ̀dù bẹ́ẹ̀. mo ń gbà tó mọ̀ ẹ́ búyọ olùwẹ̀lẹ̀ tó ń gbà náà lọ. tẹ̀bí tẹ̀sí pé wọ́n mọ̀ pé Alani àwọn kékeré Alani. èmi lọmọ kékeré yé ọmọ kékeré tó kọrin Musibau ní ìràwọ̀ títún tó tàn lókè látọ̀run sílé ayé Musibau ní ẹ jẹ́ kó tàn pẹ́ alhamdulillah. nígbà yẹn náà lọ kò sí wá ní irú àwọn barista wà òní ti wà wàsáyìndé wà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọgbọ́n òlẹ̀ látẹ̀yìn náà fi tẹ̀bi ráyè yọ láàrin ọ̀pọ̀lọpọ̀ ńgbà náà. ibi bàbá lọmọ ti bókù àwọn ń jayé ọba lókè àwọn náà ń jayé ọmọ lẹ́yìn ọba bó ṣe rí nìyẹn. ìgbà tí èrò olóńtó ó yà lẹ́yìn ìgbà yẹn tó náà dá dúró tẹ́gbẹ́ tẹ́yìn rí lè ní báyìí tó tiẹ̀ wà. ṣe rí láyìn tí èmi oríṣi ká má sọ èmi ó fẹ́ dàbí láyìn ọ̀dí tí àyìnlá ni. ẹ̀yìn gbangba náà. ó fẹ́ dàbí láyìn kò ní tí àyìnlá ẹni tó bá máa mú láyìn kò ní tí àyìnlá á ṣiṣẹ́ gan. àwọn bàbá wa barista èyí lè kọrin o kó bí irú Wàsíù sí àgbéyàwó ẹ̀kan kọrin bí Wàsíù ẹni tí ó kọrin bí tèmi Ìlọrin ló wà Tájùdí Ọlágúnjú. Tájùdí Ọlágúnjú. kọ̀ máa lọrin náà ń pè. kọ̀ máa lọrin sódẹ̀ ṣe wà. ó yìí wà. nígbà yẹn tẹ̀lé nǹkan ìwẹ̀ tá a ní alẹ́ pẹ̀lú àwọn sàwáwù tẹ̀jọ́ bíi contemporary ẹgbẹ́ mi lélẹ̀ bàbá wa làwọn ilé àbúrò wa làwọn màláìkà. àmọ́ bàbá sí Dr. Sikiru Ayinde Barrister káwá ṣàdúrà fún mi kọ́lọ́hún ó túbọ̀ fi kú àmì ní sọ̀sọ̀ ń dáfara àmì. kẹ́ iwájú tó dojúkọ kó dà ẹ̀yìn tó fi sílẹ̀ kó bàjẹ́ táyé kó bàjẹ́ ní àmì wá pé sílé wọn ẹ̀yìn ló wà ní bàjẹ́ láéláéláéláéláé so àwọn Alhaji kò ní Àyìnlá ẹ̀gbọ́n mi olú ayé àwọn bokos àwọn bọ̀dá Ramoni Àkànjí àwọn múlò àṣekú àwọn ẹbí ẹ̀gbọ́n náà bẹ sí wa látòrí èmi Tọ́yìnbó Àlàmú Ṣàmùsí Àlàmú Kọ̀mùsí Ganiu Negro tó jẹ gómìnà fún mara nígbà kan bẹ́ẹ̀ ni. a pọ̀ bẹ́ẹ̀. tẹjọ jẹ sàwáwù. ọtọ bá sọ pé àwọn ọmọ ẹ̀yìn ó bẹ̀rẹ̀ látòrí màláìkà àwọn Súlé Àdìó. látòrí àwọn ọmọ ẹgbẹ́ tó jẹ́ àwọn Pàṣọ. tó jẹ́ látòrí Ṣínà kan lẹ́yìn. àwọn Ṣínà kan ni àwọn yẹn tó ni. wọ́n tó ni. lórí ìgbà tí Ọlọ́run ń jọ Ọlọ́run. bẹ́ẹ̀ ni nísìnyí jẹ́ báyìí náà ń jẹ́ báyìí jẹ́ bá àlàáfíà rè. bẹ́ẹ̀ ni àlàáfíà rè. wọ́n sì mú wa pé ilé tó fi jáde mú ṣe ni wọ́n bá wà ní disiki fún di òru. wọ́n mú Ṣínà kan lábàáyé báyẹn. ilé mùsùlùmí ti ń bọ̀ ẹ̀yin dẹ̀ ti ń lò gbà ní Lagos Island nígbà yẹn. àmọ́ nígbà yẹn ẹni tó lórí kò ní fìlà ẹni tó ní fìlà gan orí ẹ̀ ti gbé. nígbà táwọn dìde báyìí wọ́n ṣe rẹ́kọ̀dù. kébì tó ṣe rẹ́kọ̀dù 1990. ẹ̀kọ́ ń da láìfù rẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ tí ń ṣe láti Ìlọrin ń kọ́ níbo ní ká tó sí. láti Ìlọrin ọmọ ẹ̀yìn náà ni. nígbà náà lọ́hùn òun náà ń da gbogbo adé àrùn gbogbo àwọn ọ̀gá pátá.
òun náà fi ráì fún àwọn alájégúnlẹ̀ gbà yìí àwọn aládùn náà promote ìlú ní Ajégúnlẹ̀ àwọn wà lẹ́kọ̀ọ́ àwọn alamandáṣà àgbà yẹn pé eléré tí ò ní promoter Ọlọ́run ní promoter sí wa. Ọlọ́run ní promoter ti ẹ bọ̀ ọ̀dọ́ yín ní kí ni wà bàbá kábíyèsí o bàbá ọmọ ajé bàbá alágé record ebi lọ́wọ́ island náà wà ẹ̀sùn wọn gbà yín ní island náà wà ẹ̀sùn wọn ni. àwọn tí ẹni tó bá àwọn bàbá jẹ́ ṣe wọ́n máa wá láti bí àgàrà wúgbà yẹn. ó làwọn Wàsíù Àyìndé nígbà màláìka ti jáde wá. òun làwọn fi tẹ̀lé Ore ló pé nídùúmọ̀ta Kàrímù Ore ló pé bàbá náà ti dà fáǹsì. Allah akbar àní promoter yín náà. bẹ́ẹ̀ni. Allah akbar. bàbá lẹ́yìn ìsìn ìjà tí ẹ̀rọ ọmọ yìí kan tí ẹ ti fa kí ni ìdè lọ́wọ́ tóun náà ń ṣe bẹ́ẹ̀ àbí kò sínú àwọn ọmọ yín gangan tẹ bí ni bá. ọmọ mi kan wà Musibau ló ń jẹ Musibau Alani Ọláyíwọlá. àfẹnubí àbí ìdẹ̀fà bẹ́ẹ̀ bí. ọmọ mi gbogbo. orúkọ yín ní sìnkẹ́ Alani ó ti à ń kọrin fújì báyà bí. kò kọ fújì hip hop ló kọ ó ní fújì yẹn pé kò sówó pẹ̀rẹ́pẹ̀tẹ̀ kíní kan hip hop ló jáwó. ọlọ́sìn gbé lókè àti àwọn kò ní já wọn lọ́wọ́. bàbá nígbà yìí sìn ìlú tí ẹnìkan tẹ̀ ń pò tí ẹnìkan tẹ̀ ń ṣe àlàáfíà mo rí i ṣé ó ti ẹ̀mí nìkan tẹ̀ ń ṣe jáde báyìí kí nìkan tẹ̀ ń ṣe kí làlà ní ṣe lọ́wọ́ báyìí. ó ní ta fẹ́ gbé jáde àyíwá ní orí àṣà ó máa jáde fún ilé yá ìyẹn la pè ní ìgbà ọ̀tún. ìgbà ọ̀tún yà ní time ìwọ lẹ ṣe last ó tọ́dún mélòó. ẹni tá a ṣe last bí 2 years sẹ́yìn. kí lẹ korúkọ ìgbà. upgrade àbí bàbá yìí tiẹ̀ fún ẹ fún láwọn olùsí kan láwọn ìka ìgbà lóòótọ́ Àlàní eléyìí o Àlàní ọmọ kékeré ló ń kọrin ẹ kò fún mi nípa ẹ̀kọ́ ọtí ẹ̀dá. alẹ́ nu ọ̀rẹ́ ẹ̀dá máa fi ṣe ìbínú ẹni abínibí wọ́n dání lójú ẹni ẹ̀nà ní kó kíni lẹ́yìn ẹ̀gbọ́n ló fi sọ́wọ́ ẹ̀nà ní kó fẹ́ni lójú àtàníyẹ́ rí sẹ́nu alẹ́ ti fọkọ lọ́rùn pa òun lójú ìyàwó alẹ́ ti fọkọ lọ́rùn pa lójú ìyàwó ẹ̀dí ẹ̀ránà ní kì í ṣẹ̀rọ̀ àgbègbè ikú tó pọkọ̀ ló ń bọ̀ wá pàyà ikú tó pọkọ̀ ló ń bọ̀ wá pàyà o ìyàwó tẹ́nìkan kọ̀ sílẹ̀ ó ló ń gbóṣì sílẹ̀ lẹ́nìkan ń dọ̀bálẹ̀ tó tún nìyẹn lòún máa fẹ́ ẹ̀yin nìyẹn ayé nìyẹn ẹ sì máa ṣe lọ ẹ̀yin nìyẹn ayé nìyẹn ẹ sì máa ṣe lọ aláàbà tó kò ní fàgẹ́ lágbára lọ ohun eré wa bẹ̀ síbẹ̀. ọlá kí là ń jẹ ọlá orin màmá ni ó orin tó ṣe fàárí o nítorí orin là ń ṣe kọ́ńdú kọ́ńdú. ó bẹ̀ sí ọ̀rọ̀.